Ìwé Fílípù orí kẹrin ẹsẹ̀ kẹrin fi dé ẹsẹ̀ karùn-ún. Ó ní ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé gbogbo àwa Kristẹni wípé ká máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Ìyẹn ni pé ayọ̀ ń bẹ fún wa o. Ayọ̀ ń bẹ fún ọ, ayọ̀ ń bẹ fún mi. Ẹ má jẹ́ kí ọkàn wa kó dàrú. Ẹ jẹ́ kí a gba Ọlọ́run gbọ́. Kí a gba Ọlọ́run gbọ́ pẹ̀lú. Torí pé ní ọ̀dọ̀ Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wà. Mo fẹ́ ká mọ kinní kan lónìí. Ìlérí ńlá ni Ọlọ́run ṣe fún èmi pẹ̀lú rẹ pé kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ó tún sọ wípé mo sì tún wí, ẹ máa yọ̀. Ìwọ tí Sátánì ń pọ́n lójú, wọ́n lè máa fi ọmọ pọ́n ẹ lójú, tàbí kó máa fi owó pọ́n ẹ lójú. Wọ́n lè máa fi àìsàn pọ́n ẹlòmíì lójú. Wọ́n lè máa fi àìnító pọ́n ẹlòmíì lójú. Iṣẹ́ wọ́n fi ń pọ́n ẹlòmíì lójú. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ohun yòówù kí wọ́n máa fi pọ́n ẹ lójú. Ọ̀rọ̀ Ọlọ́run ni sọ fún ọ lónìí wípé ayọ̀ ni tìrẹ o. Ayọ̀ ni tèmi pẹ̀lú. Ayọ̀ ni titi wa o. Ẹni tó bá ní Jésù, ó lóhun gbogbo. Bẹ́ẹ̀ ni Olúwa sọ. Ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn ará Fílípù nìyẹn látẹnu Paul. Ǹjẹ́ bí Ọlọ́run bá lè ṣe irú ìlérí yìí, ẹ má jẹ́ kí ọkàn wa dàrú. Ǹjẹ́ Ọlọ́run a máa sọ̀rọ̀ kó má mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ bí? Láéláé. Bọ́ Ọlọ́run bá ti sọ̀rọ̀, í máa mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ ni. Ìlérí ayọ̀ á wá ní ìmúṣẹ. Ìtẹ̀síwájú á jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ohun tí à ń lépa fún ní rere á tẹ̀ wá lọ́wọ́. Ọkàn wa yóò balẹ̀ o. Àlàáfíà ara á jẹ́. Bí ẹ bá wo ẹsẹ̀ karùn-ún ìwé yẹn, ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí wa. So Ọlọ́run ń bẹ pẹ̀lú wa o. Kò sí ẹni tí ó ṣì wá níbí o. Kò sí ẹni tí yóò ṣì wá níbí. Ń bẹ pẹ̀lú wa. Ń bẹ pẹ̀lú rẹ. Ń bẹ pẹ̀lú mi. Lórúkọ Jésù. Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹnì kankan wa. A jọ rí àánú gbà o. Jésù Olúwa wa. Àmín.